ìṣojú ààyè ìṣojú ààyè. Dẹ́mọ́lá bàbá nílùú Ìkirè àṣẹ lọ́wọ́ Ọlọ́run ìṣojú ààyè. Ìṣojú ààyè ìṣojú ààyè. Dẹ́mọ́lá bàbá ní tẹ́lẹ̀ àdúpẹ́ Ọlọ́run ìṣojú ààyè. Àsìkò tá a wá bí kábíyèsí ìlú ìyàwó máa gbèrú sí lójoojúmọ́. Gbogbo èyí tẹ́ ẹ bá lọ́wọ́ ní àríwá ní gúúsù ẹ máa kówó bọ̀. Báwo bá ti máa wá ní lọ́dún tó ń bọ̀ kí gbogbo nǹkan máa ń ṣe gbogbo kúkú máa ń ṣe ìlọsíwájú fáwọn ọmọ ìlú kí ṣe máa wá àlejò ẹ máa kó ìlú Ìkirè ń pè wá. Adúpẹ́ Ọlọ́run ìṣojú ààyè. Dẹ́pẹ́ lákòórí àléfà ìṣojú ààyè. Oníkèlè kórí àléfà ìṣojú ààyè. Adébọ́lá ìgbà yá tún wá lá ìṣojú ààyè. Bíbọ́lá àsìkò yá tún wẹ́ lá ìṣojú ààyè. Tọmọtọmọ òde nílò láàárẹ̀ ìṣojú ààyè. Dẹ́mọ́lá bàbá ní tẹ̀lé àdúpẹ́ Ọlọ́run ìṣojú ààyè. Òun lọ ṣòro ta láyà ìṣojú ààyè. Ọ̀pẹ́ mi pàtàkì pàtàkì mo dúpẹ́ ọlọ́pàá ìṣojú ààyè. Bàbá ẹkú àdúrótì mo dúpẹ́ ọlọ́pàá ìṣojú ààyè. Ọba lọ́lọ́dẹ Abdulkarim lọ́lọ́dẹ kù mo dúpẹ́ ọlọ́pàá ìṣojú ààyè. Adúpẹ́ Ọlọ́run ìṣojú ààyè. Adúpẹ́ Ọlọ́run ìṣojú ààyè. Kábíyèsí ọlọ́dà wọ́n lẹ́dẹ̀ kù. Ọlọ́fi àpèsè olóde. Gbogbo ìyàwó rí pátápátá. Ọlọ́pàá ní ìlú tọ̀ọ̀tà mi. Ọkọ̀ mi rí tó ìdí ọmọọba lè kó lé. Ọmọọba sáré ní tó ayáwá. Àṣàmọ̀mọ́ ló máa ń fọ́pá àmàfíù náà. Olóríwọ́hùn tó ẹ̀kọ́ lómi. Ayákábíyèsí ọlọ́pàá ọba láńlẹ́gẹ́. Láńlẹ́gẹ́ kan ní ìrù ẹ̀kọ́ mi. Mo kí yín kú ẹ̀dùn ọ̀dì ọba Adébọ́lá. Ṣẹ́ríkì ọ̀pá.
wọ́n lá ká sọ wà á mọ orí èèyàn tí mo jẹ oníbèrè wà á mọ orí èèyàn tó jẹ. torí pé wọ́n ti ròyìn yẹn fún mi mo fẹ́ lọ orí èèyàn tó jẹ. oníbèrè wọ́n ti ròyìn yẹn fún mi mo fẹ́ lọ orí èèyàn tó jẹ. wọ́n ti ròyìn yẹn fún mi mo fẹ́ mọ orí èèyàn tó jẹ. Adémọ́lá òní ti rè é. tá à ń ṣe lé ní òun ní ọ̀sẹ̀ ìgà tí a bẹ̀rẹ̀ ní tàdógún tó kọjá ní ààfin ọba wa Adémọ́lá Elétù Aṣòróta ògbójú láyà kọmajẹ́ǹkó onítèlè ọ̀fùtèlè Àwórì kingdom. Ọ̀sẹ̀ tá à ń ṣe lé ní jẹ́ ohun tí ó fi ń kó gbogbo wa pọ̀, àwa baálẹ̀ àwọn ọ̀jẹ̀ parapọ̀ ìlú Tèlè, gbogbo àwọn olóyè tó wà nílùú Tèlè, gbogbo wa kóra wa pọ̀, ọba wa jó gbẹ̀du, àwa náà ń jó, oríṣiríṣi ìrẹ́pọ̀ ìjọṣepọ̀ ló wà láàrin wa lénìí tá a fi ń múnú wa dùn, tá a ń fojú lójú pọ̀ lọ́ba tí àjọyọ̀ dẹ̀ ń wáyé nílùú Tèlè láàfin Onítèlè Ọ̀fùtèlè. Thank you. Lain aja, kita panjang. Jangan.
Thank you. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi gbádùn sọ̀rọ̀ ẹ̀. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi ṣúgà sọ̀rọ̀ rẹ̀ o. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi ṣúgà sọ̀rọ̀ rẹ̀. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi ṣúgà sọ̀rọ̀ rẹ̀. Àti ìdìbò nílẹ̀ yìí ó ṣe bóun ló máa wọlé. Àti ìdìbò nílẹ̀ yìí ó ṣe bóun ló máa wọlé. Ọlọ́pàá ọkùnrin. Ọlọ́pàá ọkùnrin. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi gbádùn sọ̀rọ̀ rẹ̀. Adémọ́lá máa gbádùn Olúwa ló fi gbádùn àṣà àwọn èèyàn wa particularly èyí tí àwọn bàbá wa tí wọ́n fi sílẹ̀ fún wa kí àṣà wa kó má bàa parun, ìyẹn la fi ń ṣe ìṣẹ̀ṣe lénìí. Yorùbá ni wá, a dẹ̀ láti máa rántí pé Yorùbá ni wá, gbogbo nǹkan táwọn bàbá wa fi sílẹ̀ fún wa kó má bàa parun. Àwa Yorùbá náà la ní òòṣà tá a ṣe tá a fi hàn mọ́, ó máa ń parun ni. Gbogbo nǹkan tá à ń ṣe, gbogbo nǹkan tó jẹ́ àṣà àti ìṣẹ̀ṣe àwọn bàbá wa látijọ́ la ṣe ń ṣe, káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa kan lè rí, káwọn náà lè kọ̀ntínú ẹ̀. Gbogbo baálẹ̀ pápátá ìbáyé o, gbogbo ẹ̀yin olóyè ilé kábíyèsí ìbáyé o, ọ̀dọ́ ìlú ìbáyé o, adáhunṣe ìlú ìbáyé o. Èyí ọ̀sẹ̀ alágbọ̀nsẹ̀ ní ọ̀sẹ̀ ìgbàlẹ́ni lọ́dọ̀ ọba Adémọ́lá lẹ́ni kò ní jáṣe wọn. Eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ, ọmọ èèyàn máa fọ òun bí èèyàn. Lásìkò tí Démọ́lá ká wá ń gbọ̀nsẹ̀ yìí, gbogbo nǹkan mèremère ló máa wọ̀lú tèmi. Àríná, àrílò, àríjẹ, àrímu, ọwọ́ kí màá bá tì í lẹ́yìn. Ìrókò ló bá tì í lẹ́yìn. Ògún ìlú tèlá tì í lẹ́yìn. Ọba olúwayá tì í lẹ́yìn. Olúwa wà dó. Olúmọlóògùn kàdánù tì í lẹ́yìn. Ìjọ tó bí wọ́n fi kọ̀ọ̀kan wẹ̀yìn. Gbogbo àdúrà tó máa bá ṣe fún yín á ṣe mú yín. Gbogbo àdúrà tó máa bá ṣe fún yín á kàn yín lára. Olómi tù ló ṣẹ́gun. Ẹ ṣẹ́gun ọ̀tá. Lẹ́yìn odi. Ẹ mọ̀ ọ́ ṣe kò ní wú yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin olóyè ọkùnrin à máa lọ rẹ̀ à máa bọ̀ ọ́. Àjáde wọlé ò ní bá wa. Olóyè obìnrin àjáde wọlé ò ní bá wa. Gbogbo ọ̀rọ̀ tábà à ní sọ̀sọ̀kúsọ, à ní ṣèṣekúṣe bá ọ. Àmọ́ ṣe kò ní mú wa lọ́wọ́. Gbogbo ẹ̀yin baálẹ̀, gbogbo àdúgbò tẹ́ wà, èèmọ́ kí lélẹ̀ kò ní wọlé tọ̀ yín o. Èèmọ́ kí lélẹ̀ kò ní wọlé tọ̀ yín o. Níjẹ baálẹ̀ alákìísà o.
ẹ̀ níjẹba ilẹ̀ tó máa gbé tí o olú ọmọ orí adé gbogbo ẹ̀ máa lọ rí ẹ̀ máa bọ̀ àmúdá iṣu ọba oníṣẹ́ mọ́ yín lọ́wọ́ o ọ̀rọ̀ tẹ́ máa sọ tẹ́ ní sọ mí mọ́ ẹ̀ ní bá wọn sọ àlọ́gẹ̀ẹ́sọ oníkẹ́ ṣe bí ọba ọmọlé ọlá àmọ́ ṣe kò ní bu ẹ lọ́wọ́ pẹ́ mo fẹ́ làápọ̀ o àpẹ́ láyé wà rí rẹ̀ ẹ jẹ́ o mo lẹ́kẹ́ mo ń wo ó ti dá fún ikò ní bàjẹ́ o dáńdékú ọlọ́run ṣe lọ ò ní kú báyìí ẹ̀mí àgùn kò ní kù sínú ààrẹ. Gẹ́gẹ́ bí a ṣe ní ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá eléyìí ni ìṣẹ̀ṣe ọ̀sẹ̀ ìgà nílùú Ìtèlè tí ọba wa Adémọ́lá Elétù Èdìbò Aṣòrótaláyà wà tí wọ́n organize pé gbogbo ìlú wọn gbọ́dọ̀ máa ṣe ọ̀sẹ̀ ìgà èyí ló mú wa péjú pésẹ̀ tá ń ṣọ̀sẹ̀ ìgà lénìí a ti ṣe ní ìjẹtàdínlógún a tún ń ṣe tèní àdẹ̀gbàdúrà pé lórúkọ Ọlọ́run ìlú Ìtèlè ò ní bàjẹ́ lásìkò ọba wa Aṣòrótaláyà wà. Lágbára àwọn tó nílé ayé, lágbára obìnrin tó kọ́kọ́ gbálẹ̀ ìlú Ìtèlè orí ńlá láwá fi jìlú Ìtèlè, lágbára ọkùnrin tó kọ́kọ́ fi àdá ṣálẹ̀ ìlú Ìtèlè orí ńlá láwá fi jìlú Ìtèlè. Wọ́n àdẹ̀ ní wá fi jìwá tán kọ́ba Adémọ́lá ìwọlé ààrẹ. Gbogbo ẹni bá mọ mi níbí káàdì tẹ́wà. Omi apá lórí. Omi apá lórí. Omi apá lórí. Àdàmọ́ bá bomi wẹ̀ nìkan ṣe lókun. Àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Ẹni bá pèrí ẹni bì ìjàmbá pèrí ẹni rè ìrè àgbà ojú ajá ìlànà pàtàkì nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí ó máa ń gbèlú lárugẹ sókè ó máa ń mọ́tẹ̀ ó máa ń pa wọlé pátápátápátá àwọn tó náwó burúkú lọ́tún tó náwó burúkú lọ́sì tó bá ti ń ṣígbẹ̀dù ní tàdógún tó ń ṣọ̀sẹ̀ yẹn ohun aburú á máa ṣe kíni á máa lọ nílùú ohun rere máa ṣe kíni á máa wọlé. àwọn ò ní bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń bínú kábíyèsí á jẹun dá lọ sódò wa kábíyèsí ẹ̀ ní ìyá wèrè ẹ̀ ní sí ojúmọ̀ ní fọ́ ẹni ẹlẹ́nu nígbà tí ń ṣe ìlú òwà ní fọ́mọ́ yín lórí láàárọ̀ lọ́sàn ìlú ní fọ́mọ́ yín lórí. lẹ́nu àjẹ́ Aṣòrótaláyà dáhùn. ìgbà kọjá ìgbà ṣẹ̀dá ìgbà àwọn tó fọ́ kórukó níbẹ̀ ìgbà yẹn lédò ọ̀pọ̀ tó fà tó
àṣìpàtì ìlú àkọ́kọ́ olóòdè ìlú àkọ́kọ́ ìbẹ̀ni tó kọ́kọ́ jọba nílùú yìí ìbẹ̀ni tó jẹ tẹ̀lé ìbẹ̀ni tó tún jẹ tẹ̀lé wọ́n ṣe bá agbèsè onítẹ̀lé tó wà ń bẹ̀ mo ṣe bá ọmọkùnrin tó kọ́kọ́ bí lọ́jọ́ tèmi mo ṣe bó obìnrin tó kọ́kọ́ bí lẹ́yìn wọ́n bá sọ ń bá yẹn jẹ́ kó ṣe orí kọ̀ọ̀kan tó wà ń bá yẹn kó bá sọ ń bá yẹn jẹ́ kó ṣe ọkùnrin tó wà ń bá yẹn kó bá sọ ń bá yẹn jẹ́ kó ṣe gbogbo tó bá sún ìbà yẹn lẹ́yìn èyí tẹ́ ń gbé lọ síbi tó ti máa ń ṣe wá bá kọ́kọ́ wá gbé lọ sí abẹ́sẹ̀ ajá fún yín orí yóò ní burú ẹ̀dá yóò ní dàrú nílé yóò ní bàjẹ́ o èyí tẹ́ gbé wá sí tẹ̀lé yìí àníkún lónípòròkú máa ní ó máa tún máa pọ̀ sí i gbogbo ojúkójú tó bá wò yìí pé kó bàjẹ́ ẹ̀yin yá mi ṣòro apanimọ́yọ̀ lọ́dọ̀ máa ń kójú sí àwọn tó ní ilé ayé wọ́n á dẹrù lórí tọ̀hún lórí. Ọba Onídèlé jẹ́ ọba tó fẹ́ ìrẹ́pọ̀ nílùú Tèlè torí lásìkò tiwọn gbogbo àríyànjiyàn tó wà nílùú Tèlè ni wọ́n ń panú ẹ̀ lọ́tún lọ́sì pé ká lè rẹ́pọ̀ ká má jà ìjà ò dáa ká lè ṣera wa lọ́kan kí ìlú Tèlè kó lè gbòòrò ju bó ṣe gbòòrò lọ ládàá rí pé àlàáfíà ń jọba lásìkò tí ọba wa Adémọ́lá Musiliu Aṣòróta Onítèlè of Tèlè Kingdom. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Tèlè ẹni wà kọ̀ọ̀kan tí gbogbo bá ṣe ń wọnú ọgbà yìí tá à ń jáde ọ̀ní gbòkú ọbẹ̀ ọ̀ní gbòkú jáde àní bá ń bú lórí ẹ̀yìn náà ọ̀ní pẹ̀yìn náà ní pè abú lórí ẹ̀yìn kọ̀ọ̀kan náà àwọn olóyè pátápátá gbogbo olóyè olóyè ọkùnrin ẹ̀ máa rí ṣe ẹ̀ máa rí ẹ̀ máa bọ̀ àsìkò tí kábíyèsí Onítèlè wa yìí jẹ ó jẹ́ àsìkò tó dáa àti pé kábíyèsí wa fún ara ẹ̀ jẹ́ èèyàn gidi láti ibi tó ti ń bọ̀ ìgbà tó dẹ̀ jẹ́ oyè àti rí ọ̀pọ̀lọpọ̀ changes ní Tèlè gbogbo kùdẹ̀kùdẹ̀ tó wà ní Tèlè gbogbo ìjà gbogbo wàhálà tá ti ń fa Ìtèlè wà peaceful nísìn kò sí pé ẹnìkan bẹ́ nìkan jà mọ́ gbogbo wa jọ ń ṣe so adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Onítèlè tó jẹ́ pé ó fi òpin sí gbogbo kùdẹ̀kùdẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní Tèlè ìlú Tèlè ń sìn ó ti ṣe é gbé fún tọmọ tàtàlejò. Àti àmúdá àti ẹni tó gbogbo wa pátápátá ká máa jẹun ọmọ ọmọ yóò ní ṣubú dànù àní kọ̀ṣẹ̀ òní pẹ̀lú
èmi àti gbogbo wa máa pé pèrè lọ́mọ lẹ́yìn àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àtúnṣe mi lẹ́ẹ̀mí o a máa lé lẹ́ẹ̀ àṣẹ wà látara apá o. ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba ọkọ̀ ọ̀bọ̀ ṣiṣẹ́ ń dẹ́sẹ̀ wá. ọba ríwá dábì níwá níwá ẹrù ìwà mi ṣe èyí wọlé ṣe àdúrà ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ báyìí tá a bá ti kẹ́sẹ̀ lẹ̀ bàbá máa fi tẹ̀tẹ̀ fún wa kò ní lọ kábọ̀ mọ́ o àti gbọ́ nìyẹn o ó ti kì í ṣe o kábíyèsí onídèé. kábíyèsí ló ń gbogbo bẹ́ẹ̀rù ọmọ ogun ojú ọ̀gá o ẹ̀mọ́ lọ́nà ṣòwò gbogbo bẹ́ẹ̀rù ọmọ ogun ojú ọ̀gá o kò sẹ́ni tó lè nà wá lóde bàbá wa ò nà wá ìlú ọ̀nàmọ̀dé tó fojú dìrò láyé o tó fojú dìrò kò lábẹ́sẹ̀ bára lè jẹ́ ọ̀dọ́mọdé tó fojú dìrò kò láyé o tó fojú dìrò kò lábẹ́sẹ̀ bára lè jẹ́ ìrọ̀gbọ́ sòróró iṣẹ́ àṣewò ìrọ̀gbọ́ sòróró iṣẹ́ àṣewò ọ̀pẹ̀ ìṣòlá ọ̀pẹ̀ ìṣòlá ọ̀pẹ̀ ìṣòlá kábíyèsí ẹ̀ gbogbo ìyẹn ó lè fọ́pá kábíyèsí ẹ̀ ojúbà ṣẹ̀dá ojúbà orígun ẹ̀rìn lókèlè ojúbà àwọn bàbá ńlá ojúbà àwọn ìyá ńlá tó ń fi ọkọ̀ sálẹ̀ lókèlè ojúbà ọmọdé ìlú tèlè ojúbà àgbà ìlú tèlè ìbà ẹ̀yìn ìyá mi ìbà obìnrin ìbà ọkùnrin ẹ kí tàbí kó ṣẹlẹ̀ ní o ọwọ́ ìjímàgbà ìbáyé ni o gbogbo ṣàtọ́wà ló tẹ̀lé bó ṣígbà ilé ni o oṣù ìbáyé ni o ìrókò ìbáyé ni o ẹ jẹ́ kí bàbá tó ṣe o lákàáyé ọ̀ṣìmọ́lẹ̀ ilé bẹ́ẹ̀ ni ẹ̀wẹ̀ látọ̀lẹ́ fún ọdún ọ̀bùra ìbáyé ni o nípa gbogbo ojú tẹ̀lé pátápátá ẹ jẹ́ kí bàbá tó ṣe o ọ̀sẹ̀ ìgbà tá a ṣe léde ọlọ́run nípínlẹ̀ láṣẹ kan a máa ṣe nígbà ni o ìta bẹ̀rẹ̀ yìí ìlú tèlè àgbèjà owó àgbèjà ọmọ àlàáfíà àdẹ̀lẹ̀ tèlú tèlè lásìkò tèmi ọmọ yìí ọba adémọlá ìletò aṣòwòtá láyà àgbèjà ọmọ ẹ̀yìn ẹ̀rọ ní kélu yìí tí wọ́n pè wọ́n ní ṣe láyé gbogbo ètò mo ṣe léde gbogbo ẹ̀yin ìyá mi ẹgbà tó bá mú lọ sílé àṣẹ ó fi ohun ọmọdé ṣe ẹ bá ń fi àgbà ẹ má ẹkẹ wọ́pẹ̀ ẹ má ẹkẹ orin lára o ìlú ìjẹlẹ lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo orúkèrèdò tó rú lu yìí Ọlọ́run ọba lọ́jọ́ ẹ̀ níyì á bá wa mú lọ sílé ìyá arójú aráyè ìlú ìjẹlẹ á dùn ọmọdé lu yà á dàgbà àgbàlagbà á dògbò ẹ̀kọ́ ọpá owó ẹ̀yà àgbàlagbà ẹ̀fọ́ àwọn ọmọ náà á dàgbà èmi ọba Adémọ́lá ètò àṣòwòtá láyà láṣẹ ti láṣẹ lélẹ́ fún wa rè máa fi ọwọ́ pa owó lórí òye láṣẹ ìdílé wọn ní òṣèlú láti lọ́wọ́ bá gbogbo ètò mo wílé ní àrò àrọ̀ mọ́ wílé ní àrò àrọ̀ mọ́.
ọmọ àríwó já mi níwá níwá èrù owó ìmọ̀lá ló làdúrà tẹ bá ń fẹ́ làdúrà kí àṣẹ kí àṣẹ. ìmọ̀lá ló làdúrà ìmọ̀lá ló làdúrà. lásìkò tá à ń ṣe ọ̀sẹ̀ ẹ̀gà yìí ìlú tèlè arójú aṣòrota aláyà 1 akówádélẹ̀ lérí àríjẹ àrímu àríná àrílò gbogbo abálẹ̀ lápapọ̀ àtàwọn olóyè àgbààgbà àti olóyè eégún obìnrin olóyè eégún ọkùnrin àti gbogbo àwọn olóòdẹ gbogbo wọn aláṣepẹ́ ìlú tèlè àgbìjọ owó lọ́la ọ̀wọ̀ jimagba ọ̀pátápátọ́rẹ́ ó pa fèrò wá wò ó pa gegere fún wọn kójọ.
Adémọ́lá wọ̀lú tèlè kan tó gbadé náà ti jẹ àwọn baálẹ̀ ní gbogbo ẹ̀kẹ̀ka tó wà ń tèlè gbogbo fílẹ̀ tó wà ń tèlè ni Adémọ́lá jẹ baálẹ̀ sí àwọn tó fi jẹ gbogbo akọ́là wa ń bẹ̀ yìí o fún àwọn tó ń bá wọn jà náà Adémọ́lá tún san owó ẹ̀ tó fi jẹ baálẹ̀ síbẹ̀ tóun fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ìlú tèlè bí wọn bá sunkún bí báyìí ó máa rẹ́ni jáde towótowó tí gbogbo nǹkan ni Adémọ́lá ń ṣe fún èèyàn bá tá a ní tèlè yìí kábíyèsí onítèlè àṣòro ta láyà gbogbo nǹkan ló ń ṣe fún yàn ní nǹkan ìyanu gbogbo òòṣà tó wà ní ìlú ó ń bọ èyí tó ti kú ó jí ọmọ tó wà ń tèlè tí ò róúnjẹ jẹ tó bá dé bíbà á jẹun tí ò lọ sí skul wọn á fún lówó lásìkò Adémọ́lá yìí ó ti fún yàn ní scholarship pé tó bá fi ká gbogbo skul ẹ̀ lásìkò ẹ̀ yìí ó ti fún un. Onítèlè ń bọ̀ tótó ọba o ọba tótó Elétù Adémọ́lá o tótó ọba o ọba tótó kábíyèsí Onítèlè tótó ọba o ọba tótó. Ti fọwọ́ tọ̀tẹ̀ mọ́lẹ̀ ọba wa ní bọ́tọ̀ ọba o ọba Adémọ́lá kábíyèsí Onítèlè o bọ́tọ̀ ọba o ọba tó.
àsìkò tí wọ́n bó ṣe ń dùn yìí kò ní kan láéláé wọ́n á pẹ́ lórí àpèrè yìí àwa náà á rí wọn pẹ́ gbogbo àwa baálẹ̀ tó wà lábẹ́ wọn náà àwa náà á dọba lágbára Elédùà. Ọ̀sẹ̀ tá a ṣe ìgbélé òní dáṣe mọ́ fún wa o àṣemú aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣòròmórò làwọn aṣọdúnmórò ìta ṣe lé ní àtúnṣe mi àṣe àpọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bó ṣe máa rí nìyà ṣe. tó ń ṣe sí ìlú tẹ̀lé kò ní tán nínú ilé tiwọn náà o lágbára Ọlọ́run ojú wọn ò ní fọ́ ní yarọ owó tó wọn máa ń tán ní àwa yarọ ẹni tó tí ì ní nínú fámìlì wọn á ṣe kí ni á tún ní gbogbo àwọn tó bá fẹ́ tiwọn ni ẹni tó bá fẹ́ tiwọn ọwọ́ ọ̀jí má gbà ọ̀pá gẹ́gẹ́rẹ́ fẹ́yàn wá wò á rù lọ bó ṣe máa rí nìyẹn èyí tó wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run ò ní kí ṣàṣemọ́ o wọn ò ní rò kú wọn jáde nígbà àwọn ọmọ wọn lágbára Ọlọ́run òkè òkè ibi táwọn ò tí ì dé ọmọ wọn á tún ṣe kí ni wọn á tún kọjá bẹ́ẹ̀. ẹ sì máa lọ ẹ jẹ́ máa lọ máa jẹ́ ẹjẹ́ nílẹ̀ ọ̀nà owó ìwà lé ọba lé bẹ́ẹ̀ ni ilé ọba tó fún wa mẹ́rin kí yẹn wá fún mi o. wọ́n kẹ́mi ó yá ọ̀gá ni wọ́n fi díẹ̀ yá. ọlọ́yọ̀ ń kọ́ ìlágùn ní bàbá mu bọ́mù jẹ ayé ọ̀tá báyìí ló ẹ̀kúlẹ̀ ìpínlẹ̀ ọmọ tó máa wò sí gbóná kí. Ọba tó Adé orí mi ò jẹ́ kó bàbá tẹ́sẹ̀ mi ò jẹ́ dọ́gba lẹ́kìtì. Adé orí mi ò jẹ́ kó bàbá tẹ́sẹ̀ mi ò jẹ́ dọ́gba lẹ́kìtì. Tìmí àgbà láàrú gbàdọ̀ ló jẹ́ arúgbúgbú wọlé ọba. Ẹgbẹ́ wọn bí mo rí ọ̀dọ́rí àdémọ́lá onítẹ̀lẹ̀ ọba ni ó. Adémọ́lá ọba bàbá ẹ̀ ọba. Wọ́n bí inú orí wọ́n bí ìbìlà dédòdò tó lè dúró ni. Adébọ́lá pátákọ́lù kà á pa ni. Katapila lọ́kọ̀ rájí ilé bàbá rájí oko ní ìgbàgbérawọ̀. Wọ́n fẹ́ ṣe bí Òṣùpá. Ọlọ́wọ́ bò tí fìṣe. Ẹ̀ẹ́dìgbò. Olùgbọ́ mi dò. Wọ́n
yáàlú yáàlú àpọ́nlé ògùn lásán dé máa pa ọ̀dà lójú adémọ́lá ju bàbá ẹlòmí ìlọ ẹni ọmọ ẹ̀tọ́ bí ọ̀tọ̀ ọ̀tọ̀ bí ọ̀tọ̀ ọ̀tọ̀ bí ọ̀tọ̀ ọ̀tọ̀ bí ọ̀tọ̀ ọmọ ẹgbẹ́ méjì ń dóbi ara wọn adémọ́lá jù wọ́n àbí ó jù wọ́n kí ni wọ́n ń bínú fún agodo ti ìlú tó kọjá tẹ wá gbà àdàmú lọ́rọ̀ ìròyìn kílẹ̀ lọ́rọ̀ ìfúná ẹ̀jẹ̀ ń gbọ́ ohun tó ti ìlọlẹ̀ jẹ́wọ́ sí pípílẹ̀ tó bá ti fò tó jẹ́ mú wálẹ̀ náà ni adémọ́lá tẹ lọ. àmọ́ ìkòyí jẹ́ ń bá nà sí àdébì kan. máa wí ọ̀bà kí imọ́dù ọkọ ni. adémọ́lá ti ìjọba ìlú tèlè kí ló ń wọ́n nú alákọ̀ọ́kọ́ náà adémọ́lá wà á dùn lẹ́ ń tèlè ọ̀dọ̀ bẹ́ẹ̀ nìkan gbé wórí Jagunlabi tí mo mọ̀ tó jẹ́ onítẹ̀lé ọ̀dọ̀ fọ́gẹ̀dẹ̀gbẹ̀ ọ̀dọ̀ dúró tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí lè wá ń bínú fún kí ló ń rún yín nú ó ní ká parapọ̀ káàdì kan ó ní pálásì olóṣìlẹ̀ fún ẹni bọ́ọ̀dì fẹ́ gbọ́ wípé ẹnìkan ọ̀tá wípé ẹnìkan bọ́tùkù síbì kan. Èdìgbò bàbá mi ọba tó ẹlẹ́dẹ̀ wọn lóhùn ọjà rárá wọn ni wọ́n ṣe ìran asọ́gbà tẹ́ndé rẹ lókun. Ẹni gbọ́ bí owó kì í rówó ná. Bọ́bí ní gbọ́jọ́ ọ̀kọ̀lọ̀ kò ní rere ọkọ̀ jẹ. Ó dá lójú mọ̀ mọ̀ fún àmì ní. Adémọ́lá jẹ́ ọba gbogbo òtèlé ń dùn yùgbà. Ẹ wò òtèlé bó ṣe wá dùn tó. Àwa sọ fún wọn. A sọ fún wọn pé wà lọ́gá wọn. Adémọ́lá ti lọ́gá wọn pátákó lọ́gá pálí. Katapila lọ́kọ̀ òkè. Gbóòrin ọ̀gá mi ní í ṣe. Kádémọ́lá má dá wọn lóhùn ọjà. Adémọ́lá dọba ìlú màá ń dùgbà ní ẹni ọba tẹ lọ́rùn kórèénú gbẹ̀rẹ̀ ekú sí. Adémọ́lá jọba ìlú dùgbà yín ní. Adémọ́lá jọba ìlú dùgbà yín ní. ẹni ọba tẹ lọ́rùn kórèénú gbẹ̀rẹ̀ ekú sí. sọ́ọ́rí ìgbẹ́ni bàbá máa kú sí o. Adémọ́lá ti jọba. Ẹyẹ ọmọ èké lílé ìṣọkọ ọmọ ṣó ọ̀dàlẹ̀ lílé ìṣọkọ ọmọ jẹ. Ẹ̀rọ àgbọ̀dù ẹnu mi tó bá jẹ́ tẹ́lẹ̀ ń ní. Àwa sọ fún wọn mọ́tò tó ti gbéra pléènì tó ti fò ní ẹjẹ́ àjùwọ́. Orúkọ mi ni Aláìlúwà His Royal Majesty Ọba Dr. Musiliu Adémọ́lá Elétù Aṣòrútaláyà First Onítẹ̀lé of Ìtẹ̀lé Àwórì Kingdom. Mo rọ ìgbéyàmọ Àwórì ní tilé lóko pé kí ẹ máa wo Kítígbé TV lórí YouTube. Mo dẹ̀ tún rọ gbogbo wa tá a bá ń ṣe ayẹyẹ ìkómọ ní ìṣílé ní ìgbéyàwó ní oyè ní òkú àgbàlagbà ní ká máa pe Kítígbé TV kó máa cover wa ká fi gbé èdè àti àṣà wa lárugẹ. Kítígbé o. Lọ́dọ̀ máa lákàlí mi. Ọmọ kú tí mo sọ kábọ̀ nínú omi. Ọmọ ọ̀rọ̀ tẹ̀sẹ̀ ya gọ ní gbalẹ̀. Ọ̀pọ̀ ọ̀gá mi. Ìkànnà kòkó yín tó wọ̀ pa nítorí ilé o. Ó lẹ́ni tí wọ́n bá tọ́ tí wọn ò bẹ́ẹ̀ lè tọ̀tọ̀. Yóò bẹ̀rẹ̀ ọlọ́rẹ̀ ni. Ṣé kí n máa wí nìyà lóbẹ̀gùn mi tí bá kí ẹyẹ bá lọ́wọ́ Èdìgbò tí ń bo ní ibẹ̀ kó má ṣàfihàn kó máa náwó bàbá wọn ni. Ó ní ọmọ rẹ̀ kúté orí ẹ̀ kìí ṣùgbẹ́ pé ó lọ́nà tí ó bá sọ tí ò bẹ́ẹ̀ nìkan tán. Alápọ̀lọ́ ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Lọ́tí tó nípa lódodo àfẹ́kọ́nà orí ẹ̀kú ti kú ẹkú ẹ. Ọmọ pàgbò jẹ pàgbò mú òṣòwò àgbò mọ́hùn kí alágbò má lè fọ̀ kí alágbò má lè wí tí wọ́n bá wí ọ̀pá lápẹjọ́ nípa nídẹ ọ̀pá má pa mímí yóò tó wà gbòòsò kì í ṣe gbogbo àkú má ṣọrun kú. Onígbòrí ní mọ ọ̀tí ìṣàkọ nílé wa ṣé kí n máa bá nù sí ẹ̀wọ̀ gbọ́gbọ́lù aṣọ ilé ọ̀kà fàdìẹ ẹ jẹ́ lọ nílé onígbòrí. Onígbòrí
onígbòrí máa gbọ́ ọjọ́ ògògó àgbẹ̀dọ̀ ọ̀run èèyàn ògògó ọlọ́yọ̀ ọmọ mi lè lé ọmọ bàbá pé wọ́n àṣàwò ìwọ̀sí ọ̀rọ̀ ní gbogbo àlágùnrin òfòrí ẹlẹ́tẹ̀ẹ́tẹ̀ kẹlẹ́ni gọ́mẹ́ni ṣẹ́ẹ́rì tí ń bá kí wọ́n lọ́wọ́ nílé kúló náà ni. àmọ́ o ìrẹ̀lẹ̀ ọlọ́kọ̀ọ̀dà mọ́yánlá ògògó lọ bẹ́ẹ̀ ìyá ẹ̀ ó ní kútó lé. èmi lè má wí ní àbáwọn ọmọ. ọ̀gá mi. ọ̀gá rẹ̀ sàtẹ̀ òkèdìkẹ́ni. ìrẹ́ o ẹ̀yin lè ṣe é. kó máa fọ ọgbọ́n ni wọ́n wá kọ́ àbágọ̀. ẹgbẹ́ lè kí wọ́n kọ́ èmi ò kágọ̀. àbájọ́ àbágbọ̀ ó ní níjọ́ kéde àná ṣé a rí ọdún tó ṣe ẹ̀lẹ̀ níbẹ̀ yẹn ọmọdé ń béèrè ọ̀rọ̀ ọgọ́gọ́ ikú náà dò ó ti jẹ́ lọ́tà tẹ̀. onígbòdì onígbòdì bá láǹkà ní èdè onígbòdì bá láǹkà ní ọ̀rọ̀ ògògó tó lọ mẹ́nu bà níyà abẹ yóò lúfọ́ lọ́lọ́ mẹ́nu bà níyà abẹ dàwọn àrẹsà wọn gbọ́dọ̀ múrò yóò gògó olùfẹ́ múrò òfẹ́ mọ̀gbọ́n òfẹ́ mọ̀ pàtẹ́rín tí ipa wọn jẹ ìyẹn lògògó fífẹ́ yẹ lórí fáwọn. ọlọ́tí tá ti gbà lódodo ìyá olùgbà wọn ò gbọ́dọ̀ ọmọ àwọn tá a rẹ̀ sàn ò gbọ́dọ̀ múrò ìyá àkó yóò gbọ́dọ̀ fọmọ eégún ṣeré ìyá ògògó náà ń fẹ́ múrò. Adémọ́lá ṣe kínní yẹn fún mi. Àní ó ṣe ó ti ń ṣe kínní yẹn fún mi. Ètú òsì o. Ètú. Adémọ́lá onítọ̀lẹ̀ onítẹ̀lẹ̀ ọ̀tá ọba Adémọ́lá. Aṣòro ta láyà ọba àtẹlẹ aṣòro ta láyà o ìtẹlẹ aṣòro ta láyà ìtẹlẹ aṣòro ta láyà bí ọ̀bẹ. Aṣòro ta láyà bí ọ̀bẹ. Àṣàpá London.